Hello. Hello, ẹ káàkùn. Báwo ni káàárọ̀ láti bí o? Orí ètò ni mo wà o. Orí ètò ni mo wà o. Yes, ma. Okay. Ẹ káàkùn. Báwo ni? Jọ ṣé o ní time fún wa bóyá bí 2-3 minutes. Ṣé o lè spare wa? Kò sí problem. Okay, o ṣé ọkọ mi. Jọ ṣé o rí voice note kan tí wọ́n gbé káàkiri tó sọ wípé Muyideen challenge pé agreement pé tó wà láàrin wa àti òun nígbà tó ń ká ẹ pẹ̀lú Pastor Abímbọ́lá Amusan. Mo kí lórí sọ sí ọ̀rọ̀ yẹn. Mo rí náà. Mo rí. Mo dẹ̀ ń wò pé èèyàn gbọ́dọ̀ take action lórí ẹ̀ náà. Okay. Bọ́rọ̀ yẹn dẹ̀ ṣe jẹ́ àìní. Àwọn period kan wà tí Pastor Gabriel, Àgbàlá Gabriel, Pastor Adémọ́lá Amusan, wọ́n sọ fún mi pé kí ló dé tí mi tẹ̀ wá ọkọ mi lọ láti lọ ẹ̀ pé kí n tiẹ̀ mọ̀ ibi tó ń gbé ibi tó wà, pé láti jọ ẹ̀ pé ó yẹ kí n tẹ̀ pé ṣáàkìjọ ń sọ̀rọ̀ ni pé a lot of things like that. Wọ́n á rò lọ́kàn pé báwo mo jẹ fẹ́ ṣe ẹni tí mi mọ̀ ibi tó ń gbé, ẹni tí mi mọ̀ ibi tí mo lè wá lọ. The next thing náà ni kí n kọ́kọ́ put across to him, kí n kọ́kọ́ wò bóyá á gbé o. From there ni màá fi mọ̀ bí mo ṣe lè locate. Mo pè for like 15 times. Even àwọn missed calls yẹn ó wà lórí phone as an evidence. Mo pè kò gbé. So bó ṣe wá di ìrọ̀lẹ́, ẹ̀mí ẹ̀ ṣáà ní kí n pè níbi past 6 nírọ̀lẹ́. Bí mo ṣe wá pè ní ó wá gbé. Ó wá ní mo ní báwo ni o, báwo ni everything, ọjọ́ mẹ́ta, ṣáájú ń wá gbogbo lé ń kọ́ ṣára lè. Mo ní bọ̀ petition tí o kọ lọ sí Òṣogbo zone 11, petition 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ní each department tó kọ against Àgbàlá Gabriel. Mo ní bọ̀ Àgbàlá Gabriel orí náà jọ ṣe wá náà. Orí náà ṣe wá, kò yẹ kó jẹ́ pé bí la fi máa sú man of God yẹn pé ìwà tó wù yìí ò dà. Ó ní petition. Òun mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ o. Petition. Òun kọ́ lòun kọ́, mo ní ìwọ kọ́. Mo ní tá a lọ bẹ̀ tí wọ́n sọ pé wọ́n ló kọ́. O lè parúrọ́ eléyìí. Mo rò pé kò sí pẹ́ láwọn human rights ẹ̀ tó máa ń fún update, tó máa ń sọ̀rọ̀ sí lẹ́nu láti sọ̀rọ̀. So ó wá lóun á pè mí padà. So bó ṣe di bíi 10:30 to 11 ní tẹ̀sí sùn. Mo ṣáà tí kọ́ọ̀lẹ̀ wọlé bí mo ṣe wá gbé ni. The next thing tó dẹ̀ máa sọ fún mi ní pé nígbà tẹ́mi tẹ̀ sọ̀rọ̀ pé òun lọ pọ̀ petition. Pé ṣé mi ti gbàgbé agreement tó wà láàrin wa ni nígbà tí Àgbàlá Gabriel, Pastor Adémọ́lá Amusan tó ń bá èmi sùn. Mo wá ní irú ọ̀rọ̀ wo ló ń sọ yìí? Ó dẹ̀ ń pa irọ́ mọ́ mi láì kú mi. Mo ní látàlẹ́ ìlọ àánú ti ká kúrò lórí ẹ̀ o. Mo ní bó ṣe wà ẹ́ ò tó ráàánú mọ́. Ṣé pé mo náà ti ń fojú olóore gúngi? Ó dẹ̀ ń parọ́ mọ́ mi báyẹn. Bí mo tẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí gégùn fún tí mò ń sọ̀rọ̀. The next thing ló kàn cut phone. Bóyá alájẹ́ màmú kan lè rọ̀ yín pé èmi ò bá sọ pé kán play gbogbo fídíò yẹn kí lórúkọ ẹ̀ kán play voice note yẹn délẹ̀ from the beginning to end. Tó wá lè play at least ibi tóun ti sọ̀rọ̀ náà play. Kán play ibi tèmi náà ti máa sọ̀rọ̀ pé mo ti sọ̀rọ̀ náà. Àbí ẹ understand? Ó yé ni. So bí ká àkọ́gbọ́n yẹn dẹ̀ kọ́ lọ́rọ̀ ti bẹ̀rẹ̀, ó play ìbẹ̀rẹ̀ títí tó pé. Wọ́n gbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ní. Ó yẹ kó lè play ibi tẹ́mi ti sọ, at least wọ́n á ṣà. Even kó tó di pé àwọn telecommunications máa bá wa dá sọ̀rọ̀ ẹ̀, wọ́n á gbé proof jáde. Mo expect pé káwọn gan play ẹ̀ délẹ̀. Tí wọ́n bá dẹ̀ kọ̀tọ̀ láwọn ò play ẹ̀, telecom máa gbé gbogbo ẹ̀ jáde. Ibi tán ti máa lulẹ̀ finally nìyẹn. Mo ga kí ló wá fẹ́ rí sọ sí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ báyìí. Ní tèmi o, èmi ìbùkún Olúwa ni mò ń sọ̀rọ̀. Tó bá jẹ́ pé látijọ́ tí Muyideen ti kẹnu ìfẹ́ sí mi pé ká máa fẹ́ra wa. Tá ti fi ṣe wedding tàbí ṣe títí di sin. Today is 5th of December 2024. September. 5th of September, 2024. Tó bá jẹ́ pé ọkùnrin mi ó gorí àyà mi láti ìgbà yẹn títí di sèní lẹ́nu. Ọ̀ tó rí ìhòòhò mi
ọtí Àgbàlá Gabriel rí òhò mi gbèlè ń tàṣe pé wọ́n máa láwọn ó kẹnu bàsùn sí mi kí n má ráàánú gbà láyé títí ayérayé kí gbogbo ọ̀nà dí mọ́ mi pátápátá kí rédèrèdè kó bá mi ní gbogbo ọ̀nà kí n má rí ìjọba àrùn fi ṣeré jẹ níkẹyìn ayé mi ṣùgbọ́n tó bá jẹ́ pé irọ́ ni Muyideen pa káàkiri lórí ọ̀rọ̀ tó fi ń bà mí lórúkọ jẹ́ káàkiri àánú máa wá èmi rí ní gbogbo ọ̀nà àánú á wá mi rí oore ńlá láti orígun mẹ́rin àgbá ńlá ayé ìrànlọ́wọ́ ńlá tí mi tiẹ̀ lérò ó máa wá mi rí àánú á dẹ̀ sọ̀rọ̀ á sọ̀rọ̀ fún mi. ṣé mo tún lè sọ̀rọ̀ fọ́dà mọ́? ẹ máa sọ̀rọ̀ yín lọ. tó bá jẹ́ pé Muyideen wípé ó bá sòótọ́ nǹkan kí ni kó ṣẹlẹ̀ sí tó bá yẹ pé òótọ́ ló sọ àánú àwárí tó bá yẹ pé òótọ́ ló sọ rédèrèdè ò ní ba àánú àwárí ọ̀nà ò ní dí mọ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé ó pa irọ́ ni ìyálájé ẹ mọ ibi tí ègún báìbù tó ti ń jàyàn láti ìbẹ̀rẹ̀ dé òpin tí ó ja gbogbo ìrandíran láti ìran kìíní dé ìran kẹrin yóò já wọn ni torí Ọlọ́run kì í sí lẹ́yìn àbòsí Ọlọ́run dẹ̀ sí lẹ́yìn irọ́ èmi ò tiẹ̀ mọ reason tó yẹ pé ṣe bí wọ́n ní Muyideen ti gba Islam àbí wọ́n ló ti gba Islam ni ẹ jọ̀ọ́ gbogbo mùsùlùmí àgbáyé question ni mo fẹ́ throw sí yín torí ẹ sọ pé ìyàtọ̀ wà láàrin muslim àti kristẹni fine ẹ jẹ́ ká jọ trash àwọn issue kan out báyìí ṣé téèyàn bá gba Islam according to Quran tẹ́lẹ̀ gbàgbọ́ téèyàn bá gba Islam gbọ́ ṣó yẹ kó tún máa pa irọ́ ṣó yẹ kó tún máa sòótọ́ ṣó yẹ ká tún máa rí wọn ní ìdí ìbàjẹ́ ìdí jàgídíjàgan ìdí ìbanilórúkọ jẹ́ èmi expect pé téèyàn bá gba Islam ó yẹ kí ìgbé ayé ẹ̀ kó nítumọ̀ láti bẹ̀rẹ̀ dópin kò yẹ kí wọ́n tún máa bá irú wà báyìí lọ́wọ́ irú ẹni tó gba Islam. mo dẹ̀ tún wá fẹ́ rọ Muyideen náà pé tó bá jẹ́ lóòótọ́ gbogbo mùsùlùmí náà mo sì ń bá sọ̀rọ̀ tó bá jẹ́ lóòótọ́ ni Ọlọ́run Allah tẹ́ ń sìn láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lọ́gànjọ́ òru tó bá jẹ́ pé lóòótọ́ ni ẹ̀ ń sin Ọlọ́run Allah tó dẹ̀ pọ̀ lẹ́ ń sìn tó jẹ́ pé lọ́jọ́ àlìkíámọ̀ Ọlọ́run tẹ́ máa jẹ́ fún nìyẹn mo fẹ́ kí Muyideen kó gbé Quran títí ẹ̀ èbí mi gbé bíbélì jáde mo fi búra ó gbé Quran jáde ó gbé Quran jáde ó fi wá búra lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ó gbé jáde báyìí ó ṣì ó wá fi wá búra tó bá dẹ̀ gbé ìwé jáde ọ̀ kó gbé anything jáde kó ní Quran ló ń gbé lọ́wọ́ mo mọ̀ ìpọ́ Ọlọ́run tèmi ń sìn ó wà lẹ́yìn mi digbí tún fọ ni òfìgbà kankan fi mí lẹ̀ ó máa sọ gbogbo ìwé àti dictionary àti anything tó bá gbé lọ́wọ́ ó máa sọ di Quran mọ́ lọ́wọ́ direct kò ń ṣe pé èèyàn kì í ṣẹ̀ṣẹ̀ ṣe kìíyẹn kó dẹ̀ jẹ́ pé níbi tí wọ́n máa ń kọjú sí tán bá fẹ́ kírun ó gbé Quran yẹn lọ́wọ́ báyìí kó dẹ̀ kọjú síbi tán ti máa ń wò wọ́n máa sì fẹ́ kírun after tó máa ṣe àlùwàlà tán tó bá fẹ́ kírun ó gbé Quran yẹn ó gbé síwájú báyìí ó dẹ̀ kọjú síbẹ̀ ó fi búra pé tó bá jẹ́ pé lóòótọ́ ni nǹkan tó sọ ṣẹlẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé kò ń ṣe lóòótọ́ ni rédèrèdè ayérayé ó máa bá tí tó fi máa kú rè even níbi tán ti lọ mú nígbà tán mú lábẹ́ bridge nínú ẹrọ̀fọ̀ nǹkan tó máa padà ṣẹlẹ̀ sí anybody nínú yín tó bá rí gan wọ́n kàánú ẹ̀ because Ọlọ́run kì í sí nídìí ìbàjẹ́ èèyàn Ọlọ́run sí nídìí ìbàjẹ́ èèyàn ó gbé Kùránù ẹ̀ jáde báyìí kó fèsì ibi tí ẹ máa ń kọjú sí ẹ̀yin mùsùlùmí all over the world kó kọjú síbẹ̀ kó dẹ̀ fi búra pé tó bá jẹ́ pé Àgbàlá Gabriel Pastor Gabriel Adémọ́lá Amusan wọ́n kẹnu bá sùn sí mi
àti gbogbo àwọn tó support ẹ̀ pátá tí wọ́n ń gbé irọ́ jáde tí wọ́n ń sọ pé Agbala Gabriel bẹ́ẹ̀ mi sùn tí Muyideen bá tiẹ̀ ń parọ́ fún yín tó jẹ́ ní jìbìtì ṣèbí Muyideen náà ló sọ fún Mímíkì òun lọ́jọ́ kìíní àná lórí 5 million kí ló dé sọ̀rọ̀ lórí Mímíkì yẹn mọ́ ó ṣe jẹ́ ọ̀rọ̀ Bàsúnlẹ̀ wá ń sọ tó bá débi òun náà sọ débi òun náà sọ náà débi àwọn bloggers mi tẹ́ pé ayé ẹ̀ máa ríra dáradára títí ayérayé ni orí iṣẹ́ òun ni bàbá wọn náà ṣe pé pé wọn ò ní gbọ́ mọ́ ṣùgbọ́n sì ń gbọ́ ẹni tó ń gbọ́ ló sì sọ̀rọ̀ tó jẹ́ pé wọn tiẹ̀ kò sẹ́ni tó gbọ́ mọ́ ní káàkiri tó yẹ pé ṣìṣe máa bá a ní. ó máa ṣépè lórí iṣẹ́ òun mà ní òun break protocol. mọ́mí ìyá alájà má bínú ẹ jẹ́ kí mo máa break protocol for the first time ẹ má bínú mà ó gbà kí n sọ bẹ́ẹ̀ ni ó gbà kí n sọ bẹ́ẹ̀ ni màá break protocol mà ẹ jọ̀ọ́ ẹ má bínú mo máa break protocol ẹ jọ̀ọ́ ẹ má bínú àti Muyideen ni o àti Mufti Manchester mo stand lórí ẹ̀ digbí àti Afọlọ́nṣọ́ àti Ajígini àti Lẹ́gbàá àti Pópóọlá Oyè ní kẹrà dáradá òṣì àti Olúṣọlá Yusuf gbogbo yín pátápátá àánú máa ká kúrò lórí yín látòní wọn ò tún gbọ́ yín mọ́ títí ayérayé ẹkún tí mo dá fún ní kọ̀kọ̀ àwọn ọmọ yín pátá àtọkùnrin àtobìnrin àtọkọ àtìyàwó àti gbogbo ìran yín pátá láti ìran ìkíní títí dé ìran kẹrin gbogbo ẹ lẹ máa sun ẹkún yẹn ní gbangba ẹ máa sun Ọlọ́run máa já gbogbo yín sí òwò ayérayé Ọlọ́run àpòsù àwọn Babalọ́lá Ọlọ́run Olúlànà Babájídé Ọlọ́run Sámsónì Àkàndé Ẹdẹ Ọlọ́run Tímótì Olúwọlé Ọbádàrẹ Ọlọ́run 1930 Ọlọ́run àwọn bàbá wa Ọlọ́run Ọlọ́wẹ̀rẹ̀ Ọlọ́run Ezekiah Ọlọ́run Eṣinṣin Adé Ọlọ́run Mósè Olímọládé Túọláṣẹ Ọlọ́run Adéọlá Ọ̀nàwà Mímọ́ Ọlọ́run bàbá mi Táíwò Òjó Ọlọ́run Gabriel Adémọ́lá Amúsàn mo gbàgbọ́ nínú pé yín ó yẹ ṣiṣẹ́ yín bó ṣe yẹ kẹ́ ṣe ẹ rí ìkọlù Ọlọ́run gbogbo yín pátá àti Muyideen o àti Mufti Manchester o àti Olúṣọlá o àti Fọlọ́nṣọ́ o àti Lẹ́gbàá o àti Pópóọlá Oyè oníkẹwò àti gbogbo ẹ̀yin lẹ́ẹ̀ comment láì dá nípa ìbùkún àdàbí tó bá yẹ pé tòótọ́ ni ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìbùkún nìkan lẹ̀ ní rí kọlù Ọlọ́run. ìbùkún is okay please this is too much. Ọlọ́run máa kọlù yín ni Ọlọ́run á kọlù yín. ìbùkún please it's okay. Ọ̀yà alájẹjẹ kí n sọ̀rọ̀ because this is getting much. I know it's okay please. Getting much. I know please. jẹ́ káwọn èèyàn dá sí oṣù tó má sọ̀rọ̀ kankan mọ́ please. Thank you please. It's okay just calm down. ẹ̀yin ìyẹn jẹ́ bá wa dá ẹ pè wọlé. This is ẹ pè wọlé. The number to call is 3 Jesus. Hello. Hello, man. Hello, sir. Hello. Sincerely before God. Omi bọ́ lójú mi. This is too much. Wallahi. Omi bọ́ lójú mi, Yalaje. Cherry. Èmi náà máa break protocol ṣe. Yalaje, gbogbo ẹni tó bá jẹ́ pé ìbànújẹ́ lórí ọmọdé yìí. Pẹ̀lú ògo Ọlọ́run níbi tí Ọlọ́run ti ń jẹ́ Ọlọ́run wọ̀n ní lójú àánú Ọlọ́run. Gbogbo ẹni tó ń ba omi lójú ọmọ yìí tó ń ba orúkọ ẹ̀ jẹ́. Ọlọ́run á dá fún gbogbo oníkọ̀ọ̀kan. Ọlọ́run á dá fún gbogbo oníkọ̀ọ̀kan. Ẹ̀ṣẹ̀ Ọlọ́run yìí ṣẹ̀wọ̀n. Ẹ̀ṣẹ̀ Ọlọ́run yìí ṣẹ̀wọ̀n. Ẹ̀ṣẹ̀ wọn ní Gabriel Amúsàn ṣẹ̀wọ̀n. Ẹ̀ṣẹ̀ Ọlọ́run ṣẹ̀wọ̀n. Àti tí Ọlọ́run bá lọ fún transfer lókù. Àmọ́ tí Ọlọ́run bá jẹ́ Ọlọ́run tí gbogbo dẹ̀ ń tẹ́ kọ́ mi àtàkùn sí mi tó ń tẹ́tẹ̀ yìí. Ọlọ́run á dájọ́. Ẹ ṣe gan brother mi. Ẹ wo Yalaje sá. Inú mi dùn fún kíní kan. Inú mi dùn gidi gan fún kíní kan. Nǹkan tó dẹ̀ dùn mọ́ mi ni pé ọmọbìnrin yìí sáwọn bí mọ̀ kó sáwọn tó yìí. Ṣẹ́ni nígbà tí àbá yìí lọ bá nílé ní some days ago tó sọ̀rọ̀ tí mo gbọ́ kíní, I was so impressed. Inú mi dùn pé ó jẹ́ jáde for the first time ó sọ̀rọ̀. And it was a good one to even come out. Then I was looking for you to see whether you come online. You know, I didn't want like. Fortunately, mo kàn rí àwọn idiots kan tó fúnra wọn jọ tó ń sọ̀rọ̀ ní tọ́kọ̀ sọ nonsense kan. Àwọn voice Muyideen kan. Don't play nonsense. You are playing half video, voice note that. Later, play ẹ̀dẹ́lẹ̀. Ẹ fi borí gbèpè. Later, play ẹ̀dẹ́lẹ̀. Play voice ẹ̀dẹ́lẹ̀. What they sọ̀rọ̀, ẹ bá rí obìnrin tó sọ̀rọ̀ yẹn, she's just an illiterate, she's just so stupid.
because ibi tó yẹ sọ̀rọ̀ yẹn ti mọ̀ pé lè yọ ọmọ kan tó ṣe wọ́n dẹ̀ ti mú ìjìnlẹ̀ òun náà dẹ̀ ń tì ẹjọ́ sọ náà yẹn lájẹ́ wọ́n ní pé màá tí ẹ̀wọ̀n gbó ẹni ẹ̀wọ̀n ṣùgbọ́n náà lọ ọmọdé kan gbé ṣubú yìí wàhálà yẹn lè máa ṣubú kó tó ṣubú àtẹ̀yìn kọjá nípa pẹ̀lú ògbọ́n náà ọmọbìnrin yìí máa lọ sókè o wàhálà yẹn torí èmi rí òótọ́ níbi ọlọ́daríjì ni ọlọ́run mo tọ́ ọ níwọ̀n bá díẹ̀ tẹ́mi rí yìí and in fact because mo ti ń follow kíni láti joy but it's not good for God's sake we can't continue like this now kí ni ọmọbìnrin àwọn alájà kan tó kàn ìkọ́jà wà tó máa pa mí lẹ́rìn ẹ máa pé power tap ìkọ́ ìkọ́ sọ nonsense kiri ni. ẹ ṣe gbọ́sà ẹ yẹ ká gbẹ lómi láàyè ẹ ṣe. ẹ wo Yalaje thank you so much God bless. Amen. Hello. Hello Yalaje. Yes ma. God bless you ma. Mo fẹ́ kọ́ dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ti sọ fún sísá ìkọ̀kọ̀ kí wọ́n dákẹ́ tó ẹ̀kan mo ṣe ń pè bóyá mo lè rí wọn já kúrò lórí fóònù. Nǹkan tí wọ́n sọ yẹn tó because you need to ẹ ní láti rí people's from bó ṣe ń yọ lára mi. Ọ̀rọ̀ tó sọ yẹn lágbára jù. Ẹ̀jẹ̀ yìí tẹ̀lé kọ́mẹ́ntì ẹ má máa forí gbé pé ẹ jọ. No. Ẹ ló ń bọ́ ọmọ lọ́mọ. God is going to fight your battle, please. Hand it over to God. Gloria Popson, God bless you. No. Ara mi, ṣàbí those people sì kàn jáde lára mi ni ṣá. Ife ṣe bàjẹ́ ìgbẹ́ mọ̀ nǹkan tẹ́ ẹ̀ ń fà torí àwọn ọmọ ìyá àmì wípọ́ ti ṣe bí o. Àwọn ọmọ yìí lànà wọn ṣàtàwé tó tọ́yọ ọmọ àtàwọn tó máa rìn pàdé àwọn ọmọ yìí ìfíṣọ̀. Ẹ jọ̀ọ́ ṣá nígbà tí máa bá yé ara wa jẹ́ ṣá. Lójú kìíní àná nígbà tí wẹ̀lú Sister Jọkẹ́ Joka, I saw you the other time, ẹ ṣé mà. Ó fọ́ náà, ó fọ́ níbi bẹ́ẹ̀ pé ó kọ̀ sọ́ ni kò ṣẹlẹ̀. Kò ṣẹlẹ̀. He said the voice of the vote tí ó jẹ́ kó wà fún gbẹ̀rẹ̀ manipulation. Dọ́kítọ̀ èyí má máa ba Islam jẹ́ àwọn akọ́mọ nípa Islam bàtẹ̀ ṣe Muslim. This is not Islam that you guys are doing. Eye ba Islam lórúkọ jẹ́ tí wọ́n rán yín pé kẹ́ wá ba religion yẹn jẹ́ ni. Tí wọ́n rán yín set of people yín jáde kẹ́ ba religion yẹn jẹ́ ni. This is not Islam that you guys are doing. It is so glaring that you guys just want the downfall of these people. And can't you learn? The more you do it, the more God keeps vindicating these people. The more God keeps vindicating them, the more the truth keeps opening. The more you guys keep doing bad things. Òtítọ́ dẹ̀ farahàn, kó dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Kó dẹ̀ bẹ̀rù Ọlọ́run lára ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí. Wọ́n tún jẹ́ kí ìmọ̀ Ọlọ́run sí lára wípé àtẹ́tí téèyàn bá ṣe rere. Wọn bá péjọ, wọn bá kó mílíọ̀nù, God will raise the standard against them. Ẹ jẹ́ ká máa ṣàánú àwọn ọmọ tá à ń bí táyé o. Ẹ ṣé gan-an. Èyí tó ẹ pé wọn tẹ̀ wá sí wọn tún ṣe ẹyẹ bímọ náà. Ẹ ṣé gan-an. Ẹ ṣé mà, ẹ jẹ́ ká gbẹ̀lú mi láyé. Ẹ ṣé mà. Hello. Hello Yalaje. Hello sir. Ẹ káàárọ̀ sà láti bí. Ìkànnì ní sọ̀rọ̀ ni pé ṣe rí voice mail ni wọ́n á plan ẹni òun náà fi record kìíní yẹn wọ́n máa àwọn bloggers tó ń tòṣì wọn wọ́n máa ní kí wọ́n máa record kìíní yẹn ni tó bá wọ́n play kìíní yẹn wọ́n play gbogbo voice mail rẹ̀ ìgbà yẹn máa outcome tó wà lẹ́bọ̀ wọn fẹ́ play wọn fẹ́ play kìíní yẹn so wọ́n set up níbo kìíní yẹn is a set up. Yorùbá wa. Ẹ ṣé gan-an. Yes sir. Hello. Hello Yalaje. Hello sister mi. Ẹ ká sàn. Bra Taiwo. Hello. Ẹ tí ká gbẹ̀lú mi láyé. Hello Yalaje, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sir. Yes ma. Ẹ jọ ṣe rí ṣó tẹ́ ṣe yìí mo fẹ́ ní pé ṣe the right thing. Yes sir. Aláàbò ní pé mo sọ bẹ́ẹ̀ ìdí mo sọ bẹ́ẹ̀ ni pé ṣe rí ọmọbìnrin ìyàwó Muyideen bá má jẹ́ kó máa sọ̀rọ̀ Kùránì àbí Bíbélì kankan. Ẹ jẹ́ kó lọ wá olúgbòhùn tó jiná gidi kó gbélé kó ṣẹ́bi lé gbogbo wọn àti Muyideen wọn àti Olúṣọlá wọn àti everybody jẹ́ kó ṣẹ́bi lé wọn pẹ̀lú olúgbòhùn tó jiná. Ọmọkọ̀ Ọlọ́run ò ní yábọ̀rọ̀ nísìnyí là ń fẹ́ ó ṣẹ́bi lé wọn níbi tó ti dá níbi tó ti gùn. Kò sí kìí ẹ má dá ọ̀tún ọ̀rọ̀ Muyideen ìyẹn máa padà sẹ́sẹ̀ àárọ̀ ẹ̀ ṣúọ́ báńkà ni ẹ má dá ọ̀rọ̀ Muyideen because ẹ̀wọ̀n tó wà nísìnyí
ajá ń sáré owó ń jóná ìyẹn ò sí tàbí ṣùgbọ́n ò sí níbẹ̀ yẹn máa padà sẹ́sẹ̀ àárọ̀ rẹ̀ ó ti yẹ ègún èpè gbogbo ẹ̀ ló jà ó wá jẹ́ kọ́ ọmọbìnrin yẹn wá kó pákéjì èpè yẹn ó ṣiṣẹ́ lé wọn gidi ẹ̀yìn òun wà ní ọgbọ́n lórí ṣọlá yẹn wọ́n yẹn kọ́tọ́ wọn máa jẹ lọ́wọ́ yẹn wá ọkọ̀ ọ̀hún wọ́n fẹ́ wà relevant lórí íńtánẹ́ẹ̀tì kọ́tọ́ wọn máa jẹ náà wá wọn lórúkọ wọn ní traces rárá ẹlú lórí ṣọlá nínú ayé yìí ẹwọ bí ló ṣe pọ̀ tó nínú ayé ẹni kan lóhun ṣọlá. ẹ ṣe gan sọ ẹjọ ẹ jẹ́ kọ́ ọmọbìnrin yẹn padà kó lọ́wọ́ olúgbòhùn. níbo ló ń gbé olúgbòhùn bọ̀ ẹ mẹ́ni protocol lónìí o. ọ̀dà kò burú ẹ ṣeun ó dàbọ̀. hello ma abi. hello ìyálájẹ. yes ma. ẹ̀ka ẹ pé tó. yes ma, God bless you. ẹ káàbọ̀ sórí ẹ̀. ọ̀jàre ẹ mọ nǹkan tí mi fẹ́ sọ. yes ma. bíbélì mi pé ó ní ẹjọ mo ń gbóhùn mi ẹ ń play bí ẹ ṣe yìí lẹ ń play show mi ẹ pa bí play voice noise yẹn pọ̀. so bíbélì mi pé oníkálukú ló máa rẹrù àìṣedéédéé ẹ̀ ṣó ti yé yín. ṣe rí gbogbo nǹkan tí wọ́n ń sọ gbogbo wọ́n ṣe lọ interview ìbùkún gbogbo ẹ̀ ni mo lè rí pópó ipa tẹ̀kọ́ àti Mr. Kẹ́hìndé ẹ̀ ní ṣubú dànù lágbára Ọlọ́run gbogbo àwọn ọmọ yín ló máa ṣoríire náà máa jèrè lágbára Kristi. ṣe rí tí ìbùkún tó bá túbọ̀ lè fọwọ́ lẹ́rán kó máa wo nǹkan tọ́lọ́run máa ṣe Ọlọ́run máa gbèjà ẹ̀ o ẹ jẹ́ kí n fi tèmi ṣe sáàpù mo mú ọ̀rẹ́ sọ́dọ̀ mo kówó fún lẹ́ẹ̀kìnní lẹ́ẹ̀kejì ọ̀rẹ́ yẹn náà ló padà dà mí ló sọ fún ẹni tí ọmọ ìyá mi ò mọ̀ pé mo fún lówó àwọn ọmọ mi tó wà ní institution wọn mọ̀ pé mo fún lówó ó dẹ̀ lọ bá ẹ̀gbọ́n mi ó sọ fún wọn pé mo yá wọn lówó èmi mo wọṣọ tó ń fi tàtàn ó dẹ̀ bà mí jẹ́ káàkiri ó bà mí jẹ́ lọ́dọ̀ ọmọ mi bọ̀tà dẹ́ndọ̀ ti dé Ọlọ́run jà fún mi àrójú àṣẹ ṣẹ́rí gbogbo àwọn tó ń ba ìbùkún jẹ́ ẹ fi wọ́n lẹ̀ bíbélì pé mi ń bọ̀ kankan èmi sì ti bẹ̀ pẹ̀lú mi láti fọ́ lórí kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ìyẹn ti rí bíbélì ló sọ bẹ́ẹ̀ o. gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan lọ́lọ́run máa mú sẹ̀rí àwọn fún wọn ẹ jẹ́ kó fi wọ́n lẹ̀ fọ́ náà ó ti gbé èpè sílẹ̀ fún wọn báyìí àwọn ayédè ti ṣàmì sí fún gbogbo àwọn tó ní tó wà ń bẹ̀ ṣùgbọ́n lágbára Ọlọ́run Adémọ́lá Amúṣẹ́ ò ní ṣubú ó máa tẹ gbogbo ọmọlẹ̀ gòkè sí ni àtẹ̀yìn náà àti bọ̀rọ̀ ẹni ta Kẹ́hìndé àti Bùkún àtẹ̀mí náà lágbára Ọlọ́run a máa rẹ́yìn wọn ẹ fi wọ́n lẹ̀. àmín ẹ jẹ́ ká gbẹ ẹ̀rọ tá a bá ti wọlé èrò pọ̀ lórí line ẹ jẹ́ ká máa ṣe ní 2 minutes. hello ẹ káàsán sir, God bless you sir. ẹ káàsán Yàlájẹ. yes sir. hello Yàlájẹ ẹ káàsán. hello ẹ ti wọlé ẹ káàsán. hello ẹ káàsán à ń gbọ́ yín o. hello ìdágbẹ́lò mi láyé kọ́ọ̀sì ẹ̀ ń já wọnú ara wọn. hello ma ẹ ti wọlé o. ẹ káàsán ma, God bless you ma. Ṣẹ́ẹ̀kan rí nǹkan tó kàn sí èbò àgbàlá mi pé lady Ìbùkún Olúwayọ̀. She's a sensible person. Very, very. Otherwise, wọ́n kàn fẹ́ rubbish wọ́n fẹ́ rubbish àgbàlá mi. Ṣùgbọ́n what I know is that Ọlọ́run ò sí ní ẹ̀yìn alábòsí. Definitely, God will help him and he will be out of this problem. Amen. Thank you so much. Ẹ ṣé gan, God bless you. Amen. Ẹ jẹ́ ká tún gbẹ lómi láyé o. Èmi mò ń ṣe kan lórí fóònù lè kọ́ọ̀lù títí wọlé àwọn mo fẹ́. Hello. Hello ẹ ti wọlé o. Hello. Hello. Yes ma. Era ma. Yes ma, God bless you ma. Àmín. Àmín. Àmín ma. Àmín. Gbogbo tẹ̀sán fún Àgbàlá Gabriel tó fẹ́ tẹ̀sẹ̀ dúró tì ní gbogbo bí táwọn ọmọ yín bá lọ ẹ̀mí ní wá dúró tì wọ́n. Àmín Jésù. Agbára ọlọ́run ṣe lágbára ọlọ́run. Àmín. Èmi tèmi ọ̀rọ̀ tí mo fẹ́ sọ máa yàtọ̀ díẹ̀ because I'm so happy. Ọ̀nà òdodo bàbá ẹ káàbọ̀ sàn. Mo ń gbọ́ yín mà. Èmi wà happy fún sísá Ìbùkún ni because nígbà míì tọ́lọ́ bá ń ṣeré bákan ló ṣe máa wá bí òwe ìtẹ̀mọ̀ bí ẹ̀jẹ̀ lọ́rọ̀ ọlọ́run. Ẹ rántí nínú Báíbù nígbà tí Ámánì tó gbé sílẹ̀ fún Módékáì ó fúnra rẹ̀ ló forí ara ẹ̀. Bẹ́ẹ̀ni. Àmọ́ it is just for Haman to announce Mordecai at that point. So Muyideen wá sínú láì fún yín nǹkan tó wá sí Ọlọ́run wá sí lórí ẹ̀.
to announce to Sister Ibukun. Take the glory now and use it. Okay? Don't even be angry. Ọgbẹ́ pẹ́lẹ́ tẹ́sítẹ́ yẹn náà tó bá mọ wọn náà kò burú jù. Àti lè tẹ́ ìrántí Ṣẹ́gun tẹ́tí ní kọ̀kọ̀ tó bá mọ wọn náà kò burú jù. Èyí náà break protocol mọ́ mi. Rárá màmí ò break protocol mo bá wọn sàmì sí ìkọ̀tọ̀ sọ ni. The thing is, ẹ jẹ́ má yẹ kọ́ rí pain yẹn nínú ẹ jẹ́ kọ́ rí that joy in you. Because mo fẹ́ máa rí nìyẹn. I want you to come out with that. I feel you're glowing now. Ṣé ó dàgbé gbà tẹ́ ẹ mọ̀ kọ́ tí báyẹn pọ̀ sí nínú ni? Ẹ wo torí Ọlọ́run. Àti Ìbùkún. This is your time to shine, okay? Take a bold step, move on with your life. Forget about what you did. Okay, so you lost. Yes, anybody to want criticize me, just wave it. It's only when you talk about Gabriel. Possible. So just wave it. Take a step of faith and continue to use your glory right now. What you did, what announcing you that you're announcing to the world. I'm sure very. Right now, Mama make the attempt last year. You're going to a better place. You're going to a better place. Right now, change your everything. If you change it, whatever you have to change, your mentality, your dress code, everything about you, step up. Change it. Don't let him see you where he left you. Okay? So for them, I'm saying here, to believe that you know, that involved to pain, what can money pain, and you're going. Èèyàn máa bú mi báyìí tó orí mi báyìí kí wọ́n máa sọ fún orí mi báyìí nígbà tí ẹ sọ fún pé ibo ló bàjẹ́ lórí ìwà fi hàn. So kí lè máa lọ sí tèmi when somebody is trying to give you pain don't show it. Instead ẹ máa show wọn ní weekend. Ẹni nǹkan tó ṣẹlẹ̀ sábàlá Gabriel nígbà tẹ́ ẹ ń sá láti bíwó orí kan wà tá a máa ń kọ ní ṣọ́ọ̀ṣì tí a nẹ̀ tẹ́lẹ̀. Wọ́n ní pé ẹni tó lọ́rùn ṣe ti rẹ̀ ta ló lè kọjú já sí. Àwọn kan tó wá kọ igi tó lọ́rùn gbìn. Kò sẹ́ni tó lè fàtú. Igi tó lọ́rùn gbìn kò máa sẹ́ni tó lè fàtú wọn ti bàbá ńlá yìnyẹn dá. Gbogbo gbàgbà aláyà tó ń wà lọ́wọ́ Ọlọ́run. Àtúntò tí ò sẹ́ni tó lè fàtú. Bàbá àgbàlá Gabriel yìí kàkà máa gbọ́ pé wọ́n kájọ èkó wọ́n gbà wọ́ọ̀dù rẹ̀. Bẹ́ẹ̀ni. Good news. Bẹ́ẹ̀ni. I'm so happy for him. I'm happy for his family. And Tibuku, I'm happy for you. I'm going to come out in another dimension. Kò sẹ́kún mọ́. Amen. Ọlọ́run ti rán mú ìdí wa tẹ̀wọ́ tó fẹ́ ṣe náà yẹ́yìn within few months tó sáré lọ so that you won't waste your time. Okay? Yeah. So just move on. I'm so happy for you. God bless you. God bless you. Lágbára Ọlọ́run. Ẹ ṣé mà. Hello. Ẹ káàsán yàrá jẹ. Ẹ káàsán sir, God bless you. Ṣé a rí orí ọkọ tí mo kàn máa kọ ni pé yóò Yorùbá ro ìlú o. Ẹ tó bá rí Yorùbá tí ò bá fẹ́ Yorùbá. Àní Ọlọ́run sọ wípé ó nínú Bíbélì sọ pé Ọlọ́run sọ pé inú òun bàjẹ́ nígbà tó ń dá ènìyàn. Mo ní wọn ó yẹ Bíbélì yẹ kó sọ pé Bíbélì Ọlọ́run sọ pé inú òun bàjẹ́ nígbà tó ń dá ẹ̀yà Yorùbá. Ó yẹ kán fi cloth yes. Ó di program méjì tó wà mí sọ ẹkún ní láìpẹ́ mi nínú ọdún yìí. Program ti ọ̀sán yìí àti program ẹnìkan tí mi fẹ́ dárúkọ lórí ètò. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ fún mi kẹ́ bá wa gẹ́ẹ̀tì kankan. Ibi tí Ìbùkún ti fẹ́ ìpè ní ọ̀sán yìí ẹ bá wa gé bí búrẹ́dì òyìnbó ẹ jọ̀ọ́ a nídẹ̀ẹ́. Gloria Popsi wà lórí ètò ní èdè mi ẹ gbogbo ilẹ̀ ń break protocol kí lẹ ní direct. One reason tí mo fi ẹ má bínú mi ò ní mi dúpẹ́ ìdárúkọ ìbò mo ní ìdí program yẹn ibi tó ti fẹ́ pè yẹn then number 2 mo fẹ́ tọ àwọn kankan lọ́wọ́ àwọn Muyideen family ẹni kó play fídíò yẹn tán tí wọ́n bá play ẹ̀ tán ohun tí yóò gbé síta tó bá yá. Bẹ́ẹ̀ni. Kí Ìbùkún má ṣe pè mọ́ ṣùgbọ́n ilé tó ti ṣẹ́ lọ́sàn-án àbúrò ibi tó lè ṣe pè dé àwọn náà bá fi pé abàfíìsì pé ẹnikẹ́ni tó bá nídìí ọ̀rọ̀ yìí ó ń tọ́ bá bímọ ìgbà ọmọ kò ní jèrè kankan láyé. Ẹ má ṣe pé lórí ètò mi. Ọ̀tẹ̀ ní bá rí Yorùbá tí ò bá bẹ̀rù Yorùbá. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ẹjọ́ fẹ́ mo fẹ́ kẹ́ máa pé orin kan jọ. Ẹjọ́ fẹ́ kẹ́ máa bá a pé orin kan lórí ètò. Orin yẹn ó important gan. Orin wo nìyẹn? Lùgbàlùgbà yé o lùgbàlùgbà. Lùgbàlùgbà ẹrọra yé lùgbàlùgbà. Ẹ bá bá wa fúnni sí lẹ́ẹ̀kọ́. Lágbájá kò ní. Kò lẹ́ẹ̀mú mi tànà ìdòkí ló máa fi mí ṣe. Ẹnìkan bẹ lókè tó ju gbogbo wa lọ. Ojú Ọlọ́run ò wẹ́ o ẹ ṣe rere. Ẹni tó dá wa tí ò gbowó. Ẹni tó dá wa tí ò gbòbí o. Ó fún wa lójú a fi ń rí. Ó fún wa nímú a fi ń mú. Ẹnu tí a ní a lè fi jẹun. Ẹ ṣé. Ẹ jẹ́ ká gbẹ lòmíì láyè. Hello. Hello, ma. Ma, God bless you. Yes, ma. Ṣẹ́kù yanjú. Yes, ma. Ẹni tó bá fiṣẹ́ tiẹ̀ lẹ̀ tó ń ṣiṣẹ́ ẹni ẹlẹ́ni, Ọlọ́run ọba ló máa ń bá ṣiṣẹ́ tiẹ̀. Bẹ́ẹ̀ni. Gbogbo ẹ́kọ̀tì yín lórí Ìbùkún, à ń rí ní gbogbo ìgbà.
mo mọ̀ pé ọlọ́run náà tí ọmọ yẹn ti sunkún sí ní ọ̀sán yìí tí gbogbo wa dẹ̀ bá sunkún sí ọlọ́run yẹn ò kúrò lórí ìtẹ́ ó máa gba ìjà ẹ̀jà mo máa advice ẹ̀ pé ó máa ń ṣe ìṣe àwọn ìyá wa lẹ́kìtì o tó jẹ́ pé wọ́n á sọ pé dúró ibi ìbáyìí máa kú sí Muyideen ti ṣèfẹ́ inú ẹ̀ pẹ̀lú ẹ̀. ó máa sọ pé òun ṣùlà parò kú sí. wọ́n sọ bẹ́ẹ̀ so kí ó tètè ya múra ẹ̀gírí kó tọ́jú ara ẹ̀ tó bá ti tọ́jú ara ẹ̀ dáadáa mo mọ̀ kó máa rí ẹni tó dáa ju Muyideen lọ. who is Muyideen nínú gbogbo èèyàn kí Bùkún ó ti sọ̀rọ̀ síta lẹ́nu inú mi dẹ̀ bó ṣe sọ̀rọ̀ síta mo mọ̀ pé ó máa sun oorun ayọ̀ kankan lẹ́nu torí gbogbo èpè tó ti ṣẹ́ yẹn àti courses tó ti mú nínú Bible fún Muyideen sílẹ̀ yẹn gbogbo ẹ̀ báyìí àdàbí tó bá yẹ pé ọmọ yẹn parọ́ ni gbogbo ẹ̀ fi ní ṣẹmọ lára kó gba àgbélébùú ẹ̀ ó dúró ṣinṣin nínú Ọlọ́run ó dẹ̀ máa pray tó kò tí máa sọ nìyẹn ẹ ṣé o. Ìbùkún wọn ní kò gbé àgbélébùú ra owó wọn bí kò wúwo ẹ lọ àǹtí mi. ẹ ká sọ ma. ẹ ra mà ẹ kọjọ mẹ́ta mà. ẹ kú ètò mà. yes ma. ẹ kú àtìlẹ́yìn. ẹ ṣé ma. Ọlọ́run tó rán yín láti ti Àgbàlá Gabriel lẹ́yìn òní ẹ̀yin náà ò ní jábọ́ tó wọ́n tó fọ́. àmín Jésù. lójúdé ẹ̀yin nìkan ni mo nílò àti gbàdúrà Ọlọ́run yóò dúró tì nígbà tẹ́ ẹ kù nígbà tẹ́ ẹ tẹ̀ nílò ìrànlọ́wọ́ ẹ̀yìn Ọlọ́run yóò dìde fún yín nígbà. àmín Jésù àmín. òfin ní iṣẹ́ àwọn kan rẹ sí torí oore tẹ̀ ń ṣe yìí ó ń jọ mí lójú ó dẹ̀ ń yà mí lẹ́nu Ọlọ́run tó tì í lẹ́kùn ní padà lẹ́yìn àti ìdílé yín gbogbo ohun tó dáa àti èyí tó kù díẹ̀ káàtó Ọlọ́run òdìgbò tí ètò máa bàjẹ́ nínú gbogbo ẹ̀ Ọlọ́run àdó tì í tọmọtọmọ ẹ̀kọ́ ètò mà ó jẹ́ àkọ́kọ́. Number 2 ṣẹ́tí rí Ìbùkún ẹni kò fọwọ́ lẹ́rọ kó máa wò yí Ọlọ́run ṣẹ́tí ẹni tó bá ń bẹ Ọlọ́run kì í bẹ ènìyàn ṣẹ́tí rí ògo gbogbo fíyàn tó dìde níbi ògo èèyàn ń jagun ni o èèyàn ń jagun gbọ́dọ̀ débi ògo fa kò sóko tó rọrùn láti rí lò èèyàn ń jagun ogun ògo ló jà lọ́wọ́ màmá nígbà tí wọ́n máa padà máa gbúròó ọmọbìnrin gbogbo àgbáyé ló máa padà celebrate màmá ẹjẹ máa wọ lọ́hùn Muyideen tó wá lẹ́kọ̀ọ́ oníṣẹ́ ní òun nǹkan tí wọ́n ṣe ní ẹ̀sìn nǹkan tẹ̀ ní ẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó màámi ẹ fọkàn balẹ̀ Ọlọ́run wà lójú iṣẹ́ Àgbàlá Gabriel nígbà mi kò lè ní jábọ́ Ọlọ́run á gbé sókè ṣùgbọ́n ẹ̀ lọ lágbára Ọlọ́run ẹgbẹ́ ètò mà ẹkúṣẹ́ Olúwa mà. God bless you ma. The number to call +1 317 429 708. So it's the number to call, the courtroom number. Ó lágbára o, nọ́mbà yẹn ṣàn wọnú ara wọn. Godfather, mo rí yín o, mo sì máa tún yín pè nígbà. Hello. Hello, Yalaji. Hello, sir. Ẹ káàsán, sir. Ẹ káàsán máa o. Yes, sir. Ẹ kújọ́ mẹ́ta mà. Ẹ kú ètò mà. Yes, sir. Ẹ̀rí lákọ̀ọ́kọ́ Yalaji. Ní orúkọ Jésù ẹ̀ ní orúkọ ẹkún. Àmín Jésù. Lórí nǹkan yín tó mí àtòyí tí ò mí, lórí ọmọ, lórí anything tó sọ̀rọ̀ àbí ẹ̀ ní orúkọ ẹkún. Àmín Jésù àti gbogbo àwọn olólùfẹ́ mi àtẹ̀yìn náà àmín. Wọ́n ṣe ń gbá kórí fún yín kórí kejì náà. Àmín. Orúkọ Jésù. Àmín. Ṣé rí ọ̀rọ̀ tí máa sọ nípọ̀ because kò jẹ́ tuntun. Orí bàbá wa Pọ̀lítà Ìlàkà, wọ́n kọ ẹ̀kan gbà kan wọ́n ní tí mo bá rántí fọmọ Yorùbá ni mí ojú àgbà mi tì. In fact, tí bá rántí orin yẹn láti kékeré mo ti máa ń gbọ́ orin bàbá yẹn. Tí bá ti rántí orin yẹn lórí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lórí Àgbàlá Gabriel, Muyideen àti ìyàwó ẹ̀, orin yẹn máa ń in fact tó máa ń bá pinni. Ṣé rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Ọ̀nà àkókò àmọ́ ṣọ́lọ́mà ẹ̀ka ṣe orí tó máa dìbì mọ́ wa lọ́wọ́. Àmín Jésù. Tẹ́lẹ̀ gbogbo àwọn tó ń ba Àgbàlá Gabriel jẹ́ àti ìyàwó Muyideen sísá Ìbùkún ẹ fi wọ́n lẹ̀ gẹ́gẹ́ bí ẹnìkan ṣe sọ pé Ọlọ́run sọ ní Báíbù èmi ń bọ̀ kọ́kọ́ ìròyìn ń bọ̀ láti sọ polúkálukú ẹbí iṣẹ́ ọwọ́ ẹ̀ kò jẹ́ tuntun. Gbogbo àwọn tí wọ́n fi sáìsì Àgbàlá Gabriel kiri nísìn ó di mélòó ni wọ́n tó lo platform láti raise 100,000 fẹ́yàn kan àbí 500,000 fẹ́yàn kan. Lẹ́yìn ni mo ṣe gbogbo program báyìí gbogbo àwọn tó kó jọ tó ràn lọ́wọ́ tó ń gba owó fún tó fẹ́ lọ ṣe operation. So ẹ̀bọ̀n gbogbo tẹ́lifíkọ̀ máa sọ fún yín ẹ bá sísá Ìbùkún sọ̀rọ̀ kó má grant any interview tàbí bá anybody sọ̀rọ̀ kan ní kọ́ọ̀pù àbí ní gbàgbà because ẹni tójú wà lára ẹ̀ ní ìsinmi. Ó lè bá èèyàn kan máa sọ̀rọ̀ àtọ̀ nǹkan tó ń dún yẹn kó máa record fún ohun ìsílẹ̀ kó tó máa wá ẹ̀yìn kó máa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀. Kó má grant any interview lọ́dọ̀ anybody. Ó fi olúkálukú sílẹ̀. Jesus Christ gbọ́ nígbà yẹn ní ọjọ́ wọn ni
obìnrin alágbèrè tí wọ́n fẹ́ sọ ló kò pa gbogbo wọn mọ́kù wọn fẹ́ sọ ọ̀rọ̀ kan báyìí ló sọ fún wọn ó ní ẹni tí ò bá ṣe nǹkan báyìí òun ni kò ní obìnrin ló kò pa gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní sọ sílẹ̀ ní kọ̀ọ̀kan tí wọ́n fẹ̀yìn dà tó bá fi ẹjọ́ àgbèrè tó fi lọ pé ó ṣe bá lọ́sùkúrú tóun àti ọlọ́run bá ti jọ mọ̀ pé yẹ sí ní ipò rí bẹ́ẹ̀ kó fi olúkálukú sílẹ̀ kọjá kó máa ṣe kó tó máa ṣe kó fi wọn sílẹ̀ wọn láì Àgbàlá Gabriel kan pẹ̀lú ọgbọ́n tó náà fún wọn ẹni bàbá yóò fi so kó mú gómìnà kó mú bọ̀n mo rí ìjọ títẹ kóòtù owó tẹ fún wọn kọ́lọ́ kó tún ràn wá lọ́wọ́ sí wọn tó bá máa tó ẹ̀pù obìnrin yẹn lọ́wọ́ ẹ̀pù ni gómìnà yẹn kó rí gbà kóòtù tẹ kúrò Nàìjíríà gan ló wà lọ́kàn mi ó kúrò Nàìjíríà kó lọ sí àbúrò kó lọ bẹ̀rẹ̀ ayé tuntun lọ́la fún yín ṣe màyálájé. ẹ ṣe gan sir, God bless you. hello Fẹ́mú logistics ṣé ẹ wà ẹ ti wọlé o. Hello, Ìyálájé. God bless you, sir. Ìyá ẹ kú ètò. Yes, sir. Akin Awóyẹmí ló ń sọ̀rọ̀ láti UK. God bless you, sir. Ìyá ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú àdúró sí Yes, sir. Àgbàlá Gabriel. God will bless you and reward you back. Amen. Ẹnu dẹ̀ mo wà fẹ́ rí sọ pé Ọlọ́run nínú àánú ẹ̀ á kọjú àánú sí àǹtí ìbùkún. Àmín. Adé ìgbé borí gbogbo àwọn ọ̀tá ẹ̀. Àmín. Sẹ́rí èmi ọ̀rọ̀ mi ò kí ń pọ̀. Ṣùgbọ́n nǹkan tí mo kàn fẹ́ sọ kò ju wípé gbogbo àwọn tó wà nídìí ìbàjẹ́ àti ìbùkún yìí lágbára lọ́wọ́ náà. Àwọn Yorùbá sọ wípé rádaràda ló máa ń gbẹ̀yìn eré òṣùpá. Rádaràda ló máa gbẹ̀yìn ayé gbogbo wọn. Ẹ má ṣe pé. Rádaràda. No, mi ṣe pé ṣe bọ́rọ̀ Yorùbá ni Yorùbá ló sọ pé rádaràda ló máa ń gbẹ̀yìn eré òṣùpá. Gbogbo wọn àwọn afáàjìgì ni Muyideen, Olúṣọlá Yusuf, gbogbo wọn pátápátá lẹ́gbàá. Rádaràda ló máa gbẹ̀yìn ayé wọn. Èmi ò sẹ́rí à ń dúró de pé Ọlọ́run máa dájọ́ yẹn, Ọlọ́run máa dájọ́, àwọn èèyàn náà máa dájọ́ tiwa. Àwọn èèyàn náà a máa dájọ́ tiwa. Gbogbo ìṣẹ̀dá abiyamọ tó dẹ̀ gbọ́ gbogbo nǹkan táǹtì yẹn ti sọ lọ́sàn yìí ó máa jẹ́ kó rí bẹ́ẹ̀ àṣẹ máa gùn bó ti máa rí fún gbogbo wọn títí lórí ìrandíran wọn nìyẹn. Ẹ ṣeun sir. Kí ló dé táwọn èèyàn máa sọ oore tán máa sọ oore bíbí mọ́ èèyàn lọ́wọ́ nǹkan tí ojú yín ò tó tójú yín ò tó tẹ̀ gbé kiri ẹ̀dẹ̀ bí ọmọ tí yín náà wọn kò sí kankan nu wọn tó máa jèrè ọmọ wọn. Hello, ẹ jẹ́ nǹkan tẹ̀ ẹ má ṣe pé mọ́. Hello. Ìyálájé kan tún. Àwa nìyẹn o, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ káàsán o, ẹ kú ètò. Yes ma. Ọlọ́run Elédùmarè kì í fi í sílẹ̀ o. Àmín. Nǹkan ò lè kẹ̀mí. Ẹni kí ìbùkún kó fi ọkàn. Ẹni kó fi ọkàn. Gbogbo àwa abiyamọ ayé àti abiyamọ ọ̀run á wà lẹ́yìn ẹ̀. Gbogbo ibikíbi tí wọ́n bá ti gbé ẹjọ́ náà lọ́wọ́ nínú wàhálà gbogbo wọn á tọ́jú ìgbà. Tí Ọlọ́run Elédùmarè á fi àṣẹ̀dá. Ìjì tó di àwọn ọmọ ẹni òun gbogbo wọn lọ. Ẹ fi ilẹ̀ ní kó fi ọkàn balẹ̀. Ọlọ́run ń bẹ lẹ́yìn rẹ̀, àwa abiyamọ ayé náà ti wà lẹ́yìn ẹ̀. Ojú òní tí yín yàrá jẹ́. Àmín, ẹ ṣé mà, God bless you ma. Ẹ ṣé mà. Ní ṣubú dá Ọlọ́run. Àmín Jésù. Ẹ ṣé mà, ayọ̀ ní tọmọ Ọlọ́run. Hello. Hello. Yes, sir. Ẹ káàsán sir, ẹ káàsán sórí ètò. Yes, sir, you are welcome, sir. Yes, ma. Yes, sir. Yes, ma. Ṣé rí nǹkan tí mo fẹ́ sọ, mo kọ́kọ́ fẹ́ gbàdúrà fún yín náà. Yes, sir. Ilé àti ọ̀nà yóò ní dàrú. Àmín Jésù. Ṣé rí gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí, tẹ́ ń dúró ti Àgbàlá Gabriel, tẹ́ ń dúró ti ìbùkún. Ọlọ́run á dúró tì yín, á dúró tà ọmọ yín, á dúró ti ìdílé yín lápapọ̀. Ṣé rí ọ̀rọ̀ Muyideen yẹn, mo ti follow kíní over 2 months ago. Ṣé rí ọ̀rọ̀ Muyideen yẹn, ẹ jẹ́ kí ìbùkún ṣe rí ó ti ṣe léè tó ṣe yẹn èmi fẹ́ bẹ̀rẹ̀ protocol ìmọ̀ oníṣẹ́ pé pọ̀ tí ìbùkún ti ṣe léè tó máa sọ eléè tó dẹ̀ ti sọ yẹn àṣẹ ti gùn tí ò dẹ̀ yí padà Ọlọ́run Ọ̀ṣọ́fà I'm a celestial member Ọlọ́run Ọ̀ṣọ́fà ti fi àṣẹ sí lọ́sàn yìí ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ jọ mi yẹn bọ̀ ìbùkún kó tẹ̀síwájú pẹ̀lú ayé ẹ̀ Ọlọ́run á dúró tì í Ọlọ́run á ṣàmọ̀nú ẹ̀ ojú òní tì í ibi gíga ló ń lọ ó túbọ̀ máa ga sí i mo ní sọ jù bẹ́ẹ̀ lọ Jésù Olúwa wa ẹ ṣé gan-an. Ẹ ṣé. Yes, ma. Ibi gíga láyé mi. Hello. Hello, ma. Hello, sir.
Ẹ̀ka sọ̀rọ̀. Ẹ̀ka sọ̀rọ̀, ẹ̀ka bọ̀ sọ̀rọ̀. Ẹ̀ka Abíọ́dún náà sọ̀rọ̀ mà, Isaac Oṣó. You're welcome. Ẹ̀jọ̀ mà, ẹ̀ṣẹ̀ mà, ẹ̀bẹ̀ tí mi á kàn bẹ̀yìn ni pé kẹjọ ẹ bá wa pàrọ̀ wá sí àǹtí ìbùkún. Kó mọ̀ fi gbogbo ara sọ̀rọ̀ púpọ̀ mọ́. Kó mọ̀ wòran, kó mọ̀ wo ìtọ́lọ̀ máa darí ọ̀rọ̀ yìí sí. Àwa èèyàn ló ń sùn Ọlọ́run yìí sùn. Tó bá nígbà tó bá tó àsìkò lójú Ọlọ́run máa dìde ẹ̀ ó dẹ̀ máa jà fún un. Gbogbo àwọn tó ń gbógun ti gbogbo àwọn tó dìtẹ̀ yìí bí wọ́n pọ̀ jù báyìí lọ wọ́n máa ṣubú níkẹyìn náà ni. Kí ló kó má gbéra ẹ̀ ṣépè mọ́. Kó má tiẹ̀ wulẹ̀ bá ọ̀pọ̀lọ kó má wulẹ̀ dá wọn lóhùn mọ́. Tó bá fẹ́ báyàn sọ̀rọ̀ gan lórí ọ̀rọ̀ kó mọ àwọn tí ó máa bá sọ̀rọ̀. Ìwọ gbogbo àwọn tó ń gbà níyànjú náà kọ́ ló fẹ́ràn ẹ̀dínú. Àwọn mìíràn ṣe wájú wọn sẹ́yìn. Àwọn mìíràn wọ́n wà lọ́hùn. Tó bá ti fẹ́ máa sọ̀rọ̀ tó bá ti lé ẹ̀yin tó yẹ pé gbogbo wa mọ̀ báyìí pé ìdí òtítọ́ lẹ wà ó rọra límìtì ọ̀rọ̀ ìtí ọ̀dọ̀ ẹ̀gbí irú ẹ̀yìn bàtà àwọn kọ̀ọ̀kan náà tí wọ́n tún ní ẹ̀mí tí wọ́n ní bẹ̀rù Ọlọ́run lọ́kàn kó fi mú ìdí sílẹ̀ a ti ẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ò tí ìjẹ́mi ò tí ì bọ́ sí tó bá tún tẹ̀síwájú pẹ̀lú wàhálà pẹ̀lú mú ìdí ọmọkàn lọ dá ìyá ẹ̀mí légbodò Ọlọ́run ti ṣe báyìí àjẹ gbogbo yẹn ti bí wọ́n ti fẹ́ ó yẹ kó ti report TikTok page mi ó lè stop anytime but I will restart again ẹ máa sọ̀rọ̀ yín lọ. Okay ma so ẹ jọ̀ọ́ mà ìrànlọ́wọ́ tí Ọlọ́run ti ràn yín lọ́wọ́ tẹ̀ ń ṣe fún àti ìbùkún ní kẹtùbọ̀ máa ṣe lọ kò dẹ̀ ní rẹ̀ yín ibikíbi tí ọmọ yín náà bá dé wọ́n máa bá ná Ọlọ́run pàdé so orin náà wá dùn fún gbogbo àwọn ìrànlọ́wọ́ tẹ̀ ń ṣe ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe ìrànlọ́wọ́ yìí kò ní rẹ̀ yín ẹ dẹ̀ ní ṣe lásán ẹ jọ̀ọ́ ẹ túbọ̀ tẹ̀síwájú ẹ lè sọ pé kó má wulẹ̀ sọ̀rọ̀ púpọ̀ mọ́ kó kàn sáà ti jà fọlọ́run jà nígbà tó bá yá gbogbo wọn máa kábàámà ní kó má wulẹ̀ gbéra ẹ̀ sípè mọ́ kó má tiẹ̀ wulẹ̀ sọ̀rọ̀ púpọ̀ mọ́ kó sáà máa wòran Ọlọ́run máa fúnra rẹ̀ ó máa dá ìbùkún láre gbogbo aládẹ̀ máa rí ojú àdẹ̀ sí gbogbo àwọn ọ̀tá ẹ̀ tó ẹ ṣe ni adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà fún gbogbo kan tẹ̀ ẹ̀ ṣe yìí gbogbo ní káwọn yín náà bá dé wọ́n máa rí ìdílé Ọlọ́run àwọn yín náà wọ́n ní ìdílé WhatsApp thank you sir God bless you ẹ pa WhatsApp ò kékeré yẹn má cut. Hello èrò pọ̀ ẹjọ́ jẹ́ ká máa ṣe 2 minutes. Hello wọlé olúwọlé. Hello Yalanje ẹ káàbọ̀ sílẹ̀ ọlọ́ra thank you. ẹ ṣeun mọ̀ ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí abọ́kùnrin olóró ṣe rí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ó ti dọ̀rọ̀ ogun ẹnu dẹ̀ ní tó pọ̀ tó ń bẹ̀. ẹ gbọ́ èèyàn kì í dákẹ́ kó máa wò nígbà tí ìjà bá wà àsìkò ìjà nílé yìí èèyàn kì í dákẹ́ èèyàn máa bára ẹlẹ́ yìí mo fọlọ́run bẹ̀ yín ẹ bá ìbùkún ẹ bá wá fóònù ẹ tán lọ sí lójú gbogbo ohun ẹ̀kọ́ tó bá gbà ni kò ṣe fún wọn lásìkò yìí èpè ègún gbogbo ẹni kó máa gbé gbogbo àwọn tó máa sáàpù wọn kó gbé gbogbo wọn kó gbé wọn ṣépè ó gégùn lé wọn lórí ẹwọ sísà mi nísà ẹjọrin òun náà ń ṣe ọmọlúwàbí tẹ́lẹ̀ oríṣi ó jẹ ìyé mẹsàn án kó jẹ oyè mùsùlùmí nígbà tó di pé wọn bẹ̀rẹ̀ sí ní tírẹsì láìfẹ nígbà tó bọ́ sórí ìṣọ̀pọ̀nà ó bẹ̀rẹ̀ sí ní gbé èṣù tó bẹ̀rẹ̀ sí ní gbóríṣiríṣi ilẹ̀ ṣẹ́yìn gbogbo wọn sásẹ́yìn. ọmọ Ọlọ́run kò dáa kó ọmọ Ọlọ́run máa ṣe pé ẹ̀fọ́ ọmọ Ọlọ́run lè kó sẹ́ni tí Ọlọ́run ló dá gbogbo àkùsí tí kò sẹ́ni tí kì í ṣọmọ Ọlọ́run tó ti yẹ ṣe Ọlọ́run ò jẹ́ kọ́mọ yẹn ṣubú Ọlọ́run ní tó ṣubú òun tí mò ń sọ fún yín àwọn èèyàn burúkú pọ̀ nínú ayé bí èèyàn ṣe máa ṣubú ló ń wá ẹ̀gbọ́ ẹ jẹ́ kó dìde kóun fúnra ẹ dìde Ọlọ́run ti dìde fún àtìgbà bọ̀dé jẹ́ kóun fúnra ẹ dìde kó bẹ̀rẹ̀ sí ní ṣẹ́ èpè ó gbàṣọ oríṣiríṣi nǹkan kó bẹ̀rẹ̀ sí ní fi ṣẹ́bi lé àwọn arábí wọn tí ò bá jẹ́ bẹ́ẹ̀ àwọn náà ní sinmi ọ. ẹ ṣe sà. wọn ní sinmi ọ ogun ló délẹ̀ yìí òkèlè yìí sọ̀rọ̀ pé lọ́wọ́ kékeré kan kò ṣe victim bó ṣe rí nìyẹn kó bá ti kó sí wọn lọ́wọ́ ó ti kó sí wọn lọ́wọ́ yẹn ṣùgbọ́n kó má lè kó sí wọn lọ́wọ́ yẹn tètè jáde fi wọn gbòǹgbò báyìí ẹni máa kú ẹni máa kú àkù lọ́rọ̀ tó wà lẹ́yìn ẹjọ́ bá ṣe ẹni bá ti kú sí ó ti lọ́ di ẹni yẹn so ọlọ́run bọ́ bọ́lá ọlọ́run yìí bọ́ hello èyí èèyàn má bínú o. Yes ma, ẹ kú iṣẹ́ ma. ẹ ra sà ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Yes ma, evangelist Oyègòkè ló sọ̀rọ̀. God bless you sir, you're welcome sir. Ọ̀rọ̀ tèmi yóò mọ̀ kéré lórí ọ̀rọ̀ yìí. Ẹ sọ fún arábìnrin yẹn kó má ṣe pè mọ́. Yes sir. Ẹ má jẹ́ ó ṣe pè mọ́. Ẹ sọ fún gan tó bá ní máa gbàdúrà àbọ̀mọkùnrin yẹn. Òun kọ́ láyé fẹ́ dojúkọ, àgbàlá kọ́ ni wọ́n ń bá jà, mú ìdí ní ìgangan náà fẹ́ parun.
ó ní Àgbàlá ti ṣe tí ẹni ò gbọdọ̀ tí ẹlọ́mọkùnrin yẹn ò gbọdọ̀ ṣe láyé Àgbàlá ti ṣe láti ṣe fún un wọ́n wá dìde sí pé ibi ó gbà dìde náà yóò gbà parun ẹ má jẹ́ ó ṣépè fún mọ́ ẹjọ́ tó bá lè máa gbàdúrà ràn lọ́wọ́ gan pé kọ́lọ́run kó gbé jáde nínú ìgbèpè mi mo ní nǹkan mi ìbábẹ́tà ẹ má jẹ́ ó ṣépè fún mọ́ kó má ti bínú rárá experience mi kéré nínú ayé mo ti rọ́ rẹ̀ tájọ bí wa papọ̀ tájọ dàgbà tó dúró tì mí tẹ́tẹ́tẹ́ láì ṣe nǹkan tó ní mo ṣe yìí so kò nítumọ̀ ọlọ́run ó gbà á ẹ má jẹ́ ó ṣépè mọ́ ọlọ́run ó rántí rẹ̀ yóò ṣàánú rẹ̀ èyí tó jẹ́ tiẹ̀ gangan ọlọ́run ó fi lé lọ́wọ́ ìdí àti ìtumọ̀ tó fi mọ mú ìdí nìkan fi ríra fẹ́fẹ́ lè ronú kó n fẹ́ fẹ́ ọlọ́run ó fara hàn ọlọ́run ó fara hàn ọmọbìnrin yẹn fúnra rẹ̀ ẹ má jẹ́ ó pinnu mọ́ bí wọn ò fẹ́ ra mọ́ ẹjọ́ máa gbàdúrà àánú fún Muyideen ẹjọ́ máa gbàdúrà àánú fún kí kó ní ìbápàdé Kristi fúnra rẹ̀ kò nítumọ̀ ibi tó wù kó wà kò nítumọ̀ tó wù kó máa ṣe lọ́wọ́ kó ní ìbápàdé àkókò ni mo mọ̀ pé lótìtọ́ àti lódodo ọlọ́run rán Àgbàlá níṣẹ́ nítorí pé kò gbé ìgbésí àti sú anybody nínú wọn ọjọ́ tó bá dán wò ní ọlọ́run ìbá bínú tọ́rọ ọlọ́run mọ tó fẹ́ ṣe nínú ayé Muyideen kò tó pàdé èjì lásán lélẹ́ yóò borí ẹ mẹ́jẹ kí bùkún ṣe pé fẹ́ anybody mọ́ ẹjọ́ máa gbàdúrà fún Muyideen kó máa fàánú kó máa béèrè àánú fún lójoojúmọ́ àánú kó máa béèrè àánú fún torí òtítọ́ kan ni mo fẹ́ sọ fún yín yóò gbé Kùránì yóò tún búra o bẹ́ẹ̀ ni wọ́n ní kó gbé Kùránì yóò sì tún búra torí tí ó parun pátápátá ni wọ́n wá fún ní èso wá fún àwọn tó sọ̀rọ̀ àdé ẹ̀gán kọ́ lógún ẹ̀ ẹ wo ẹnu àbẹ́ tó lọ ọlọ́run yóò jẹ́ kó rà ànúgbà o. ogun ilé ni mo ní nǹkan mi ó yé mi. àwọn tí mo fẹ́ pè padà ẹ jẹun ṣé mo lè ṣe ìkọ́ òní wọlé tí mo lè sáré pe àwọn yẹn padà báyìí kọ́ ọ̀chá àwọn òkè jẹ́ ká gbé ti ẹni náà ti ń pè tipẹ́. hello. ẹ káàbọ̀ sórí ètò. hello ẹ ti wọlé o. hello wow ẹ tún wá jàjà wọlé nẹ́tíwọ́ọ̀kì yẹn o. hello. 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 ẹ pé ètò wọn mi. ẹ ra sà you're welcome. ẹ jẹ́ ká pè tẹ́ ẹ bá ti pè ẹ má bá wa sọ̀rọ̀ lọ ẹ má máa lésì sí ṣóò tá à ń ṣe lórí fóònù yín. hello. ìyáwájú. sir God bless you sir ẹ káàbọ̀ sir. ṣẹ́ẹ̀dì wà lórí ṣóò. bẹ́ẹ̀ ni sàwúrẹ́ tó láwa. torí mo gbọ́ ìbẹ̀rẹ̀ kí ni ẹ̀bọ̀ ìgbà tí mo ti ń pèrè mi bàbá yẹn ti kúrò. ilé ọ̀rọ̀ Muyideen àti àwọn ẹ̀mú fẹ́ dá sí. yes sir. kẹ́rì kọ́lọ́run jọ kó má dà wá láàmú. àmín. bọ́ọ̀mù ẹ ṣe wà yẹn kì í ṣọmọ kékeré. rírà àjọ ẹ ṣe rí òun ló ń dọ́dọ̀ Muyideen. ó dẹ̀ jọmọ kan tó yẹ pé mo rí pé ó ní làákàyè ó dẹ̀ nìkan ṣe àmọ́ ìyàwó ẹgbẹ́ tó rìn kiri títì. wọn tẹ̀ ẹ̀rẹ́ láti ṣe òun fún. tẹ bá tẹ ọmọ ìfẹ́ yẹn gan àbí ìbùkún nínú gan tẹ bá tẹ̀ nú á láwọn nǹkan tí Muyideen ti pa aṣọ ó ti ń pa aṣọ gbà tí wọ́n fi jọ wà nípa Àgbàlá Gabriel àgbójú fẹ́rìn yẹn ó lè ní bọ́ọ̀ yẹn ó lè ní ilé yíyọ bí eyín kìíní ó lè ní ó ti di pé ọ̀dọ̀ Àgbàlá Gabriel ó ti jẹun tó ń fẹ́ ojú ẹ̀ wá ti là ọmọ lọ bá àwọn mùsùlùmí yẹn náà ni ó fẹ́ gbà wọn ní kò sí nǹkan tó máa bá bọ̀ bẹ́ẹ̀ ẹ wo ẹ kọ́lẹ̀ lẹ́yìn mo fún wọn ní 60 days tí Muyideen náà ti bẹ̀rẹ̀ sí tú àṣírí àwọn tó wà lẹ́yìn yẹn ẹni báyìí pé kò lè mara dúró tẹ́lẹ̀ bá ti pa á ní yẹta àwọn mùsùlùmí tó ń kọ́kọ́ wọn gbé àwọn gbé àwọn gbé ẹ̀yà tó bá ti ń ta tẹ́tẹ́ kò ní tẹ́ lọ́rùn ni ó ń wá short cut ni ẹni ìlóhùn tó bá lè bá dó máa pa lára ọmọ ẹni kó kàn máa dúpẹ́ pé ọlọ́run yọ òkú ònú wàhálà ṣé wù ìyẹn náà tọ́lọ́pàá nígbà tó ti fẹ́ra wọn ti bímọ ṣé wù ìyẹn náà ló máa bímọ fún báwo ló fúnjọ ọmọ ẹ̀ ṣe fẹ́ rí kó kàn máa dúpẹ́ ni pé wẹ́ ọlọ́run tó fẹ́ gbé òun sáyé lórí kóhun ìdágbàlá Gabriel ló dẹ̀ ní kóhun ní ìtẹ̀ náà ti gbogbo ayé fi mọ òun wọ́n ibi tí ní àjọ ẹ̀dẹ́ sìn ọlọ́run ti ṣe nǹkan tó fẹ́ ṣe láyé òun ló wá bí ó ti máa ń ní ti láìpọ̀ ẹ̀ kó gbàgbé ọ̀run tó burúkú yẹn kò ní nǹkan tó fẹ́ ṣe bẹ́ẹ̀ kẹ́ni gbogbo ìpè tí wọ́n ṣẹ́kù látàárọ̀ yẹn èdè òní ṣépè o but láì ṣépè ọmọ yẹn gan èpè ti jà wọ́n àti àpá kìíní àti àpá kejì àti gbogbo wọn àrùn rádaràdà tó bá ń ṣe pàápàá èèyàn gidi wo lẹni tó tẹ̀lé èèyàn gidi wo láì fún wọn ta sọ́sọ́ ẹ̀kan wò wọ́n bẹ́ẹ̀ ni wọn ò ní láì kankan ṣèbílẹ̀ tó fẹ́ rọ àwọn èèyàn lórí pátọ́ọ̀mù yìí ẹjọ́ mo rí fáwọn èèyàn tíra nípa owó tí wọ́n do ní ìfún mú yẹn àmọ́ bí ẹkọ́nọ́mì Nàìjíríà ti ń sìn
èmi gan tí mo bá yín sọ̀rọ̀ yìí ẹgbẹ́ tí bá ti fẹ́ bá mi sẹ́ni account number yìí wà á contribute lítì tí n bá lè fún ẹjọ́ èmi ń gbà àwọn èèyàn níyànjú ká tún ràn án lọ́wọ́ sí i ìwọ́n tó bá ní kó dá dúró àti mi ní tí wọ́n fẹ́ ṣe ń parí tí wọ́n bá ti lé jáde sí àfẹ́gbàdé àfẹ́gbàdọ̀ wọ́n lè fẹ́ máa gbà báwo ni fẹ́ ṣe ẹjọ́ torí ọlọ́run ẹjọ́ ọlọ́run bá ràn lọ́wọ́ kó ràn òun náà lọ́wọ́ olórí burúkú gbà ní Muyideen ẹ sílẹ̀ 60 days fún abẹ́ tí pàṣẹ àwọn tó wà lẹ́yìn ẹ̀ torí gbòǹgbò ní stable man tó wà yóò lé ní. ẹ ṣe sàn máa sẹ́ndẹ̀ sí ti bá ṣe tán sàn. ọ̀rọ̀ hello ma ìyá alájẹ ẹ káàsán ma ẹ káàsán ma ẹsùn wọn fẹ́ dá sétò ni ma ẹ bá wa dá sí ma. ẹ wò ó ṣe rí ìbùkún yẹn ni àánú ẹ ṣe mí jù Yorùbá ní pé tó bá ṣe ewúrẹ́ tó mẹ́wàá jẹun ló jẹ́ kí gbẹ̀gìrì ó ṣàn. bẹ́ẹ̀ ni yóò bá ṣe bẹ́ẹ̀ irú Muyideen sí ìbùkún kò lè rí ìbùkún yẹn mọ́ lálẹ́ ń ta lára ni ó dàbí àlá lójú ìbùkún ẹ wọ̀rọ̀ ẹnu ìbùkún ẹ ti fọ́mọ tó ti léèrè wẹ́ ọmọ àtó sọ̀rọ̀ tán yẹn ó lè ní Muyideen amrọ̀bà gidi ni kò mọ ọkọ tó máa ṣe rí pé wọ́n kọ́kọ́ ṣe voice note tó ṣe yẹn ni wọ́n ṣe sọ ọkọ tó fẹ́ sọ báyìí ó dẹ̀ kọ̀ tẹ̀ ibi tó sọ ọkọ tó fẹ́ sọ báyìí ó kọ̀ tẹ̀ ìbá ẹnìkan náà ní kó lọ gbé wá tó fi eyín sìn yìí so ìbùkún kó fara ẹ̀ balẹ̀ I'm so happy for her jẹ́ pé kò ju pé eléyìí mọ́ irú eléyìí ọkùnrin eléyìí ìbùkún Muyideen oṣù ọkùnrin o lè amrọ̀bà kí ìbùkún yọ máa dúpẹ́ lọ́wọ́ Jésù I'm happy for her bọ́ ọmọ Ọlọ́run ó dẹ̀ jọ ọmọ tó nílà kan ó ti léèrè jáde gbogbo ìsọ̀rọ̀ tí ẹ ti mọ̀ pé ọmọ tó ti léèrè jáde ní ìbùkún Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀ alálùbáríkà ọkùnrin àwà ìlàgbà Jésù ọkùnrin bẹ́ẹ̀ in fact Ọlọ́run kó wá yẹ pé Àgbàlá Gabriel ló fún ní Muyideen in fact ọ̀rọ̀ mi làwọn máa sọ Muyideen sí ìbùkún bí báwo níbo ló ti jọra wọn ọmọ àkíkà lásán làṣẹ lẹ́yìn yíyọ yẹn it is well ẹ gba akẹ́kọ̀ọ́ lọ. ìfẹ́ ni ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni hello ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni kárí ilé wá dómi wò ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni hello sir. Oore ni Muyideen, oore ni Ajígini, oore ni Ọlọ́runṣọ́, oore ni Olúṣọlá Yusuf, oore ni ibi ẹlẹ́wàdé yìí, oore ni lẹ́yìn bá mọ̀ pé bẹ́ẹ̀ ni ká tó sáré, lẹ́yìn bá mọ̀ pé bẹ́ẹ̀ ni ẹ ò ní ilé wa. Ẹ má bínú pé mi ò mọ ọmọ lórí. Orin lẹ gbé wọlé. Oore ni gidi ni. Oore ni. Wọ́n sọ pé oore ni ibi ẹlẹ́wàdé yìí náà oore ni báwa bá mọ̀ pé bẹ́ẹ̀ ni ká tó sáré lẹ́yìn gan bá mọ̀ pé bẹ́ẹ̀ ni ẹ ò ní ilé wa lẹ́yìn gbogbo nǹkan tó ṣe yá. Wọ́n lọ sí di orí wọn. Hello. Wọ́n kàn sún hello ma. Yeah. Lẹ́yìn gbogbo nǹkan tí wọ́n kàn ṣe wà wọ́n kàn sún wọn lọ sí wọn ni. À ń gbọ́ yín. Hello sà ń gbọ́ yín sà. Hello ẹ ti wọlé ṣe. Hello à ń gbọ́ yín sà. Hello ṣe ti ń gbọ́ mi. À ń gbọ́. Ẹ gbọ́ ètò. Yes sir. Àwọn ọ̀tá Àgbàlá Gabriel wọn ò mọ̀ kórè làwọn ń ṣe fún un. Àwọn tí wọn ò mọ̀ ẹ jẹ́ kó máa ṣe ẹjọ́ èèyàn ẹ má bẹ̀ wọ́n ẹ jẹ́ kí wọ́n níṣó kó máa ṣe níṣó. Torí pé wọ́n ní pé alẹ́ ní bá rí lórúkọ tá à ń pọ̀ tá. Ẹ mọ̀ pé ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ sí Bùkún nísìnyí wọ́n máa tì débi tó máa fi pàdé olórí ẹni. Bí àwọn kan ṣe sọ lẹ́ẹ̀kan ìrìn àjò Ìbùkún àti Muyideen oore kan lọ́lọ́run fẹ́ fàyọ níbẹ̀ ni. Oore kan lọ́lọ́run fẹ́ fàyọ. Àtìgbà tó dẹ̀ ti ń pariwo ọ̀gbẹ́ni náà ẹ̀rí kan lọ́run tó ń gbé lọ́wọ́ sókè ni. Bó ṣe ń ṣí branches ló tún nílẹ̀ ló ń fún nílẹ̀ ló ń ṣí branches kò dẹ̀ dáwọ́ orí ẹ̀ dúró. Ẹ jọ̀ọ́ èmi kàn fẹ́ bẹ̀ wọ́n Ajígini Fọlọ́runṣọ́ Ọlá Yusuf ẹ tẹ̀síwájú o Ọlọ́run jẹ́ ká pa fún yín Ọlọ́run jẹ́ kó sún yín àmọ́ tó bá jẹ́ gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ṣe lórí òótọ́ tí ìṣe pé ẹ̀kọ̀ọ̀kan déédéé bínú tẹ́ ẹ̀ wádìí lọ́tún ló sì kẹ́ fìdí ètò ń jòdó tán múlẹ̀ tó jẹ́ àhesọ ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ ìdájọ́ ń bẹ lórí yín o láti ìran ní
dé ìran keje ọ̀pọ̀lọpọ̀ ń gbàdúrà ọ̀pọ̀lọpọ̀ ń ṣe wàhálà lórí ọmọ ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé ìwà tóun ti wù ọ̀rọ̀ tóun ti dá sí ìṣe tóun ti ṣe sẹ́yìn ló ń jà lórí àwọn ọmọ òun ló ń jà lórí òun gangan fún rẹ̀ ẹbí ọ̀rọ̀ bàbá kan ni ó máa ní ẹ̀ẹ́dẹ̀ rẹni tó lọ ilé babaláwo pẹ̀lú ẹ̀yin mùsùlùmí ìjà ní kẹ́ máa lọ babaláwo á ní pé kọ́bọ̀ òun dífá ayé ń ṣe mí àjẹ́ ń ṣe mí ìjẹ́rẹ́ tó dífá pé ní gangan ni mò ń ṣe ra mi rí àti rí o ẹ lè rí òun ní nǹkan tó ń ṣe ajígini ọlọ́run sọ pàápàá jùlọ Olúṣọlá yìí torí pé kí ni wọ́n dífá ayé wọ́n ṣe ra wọn fúnra wọn ni ẹ fi wọ́n lẹ̀ ní bùkún ọkọ̀ ẹ̀balẹ̀ abẹ́rẹ́ fẹ́ sọ fún bùkún ó ti mọ àwọn ọ̀tá ẹ̀ má gbé lọ́kàn kò nídìí àjẹ́ má jẹ́ kí torí tí nǹkan bá ń ṣèyàn tí wọ́n bá ń sunkún òun fún ọ̀yà ọ̀tá ní ayọ̀yọ̀ òun kò jẹ́ kó rí wípé òun ti kọ́ńkà ẹ̀ so má rí wọn bíi pé wọ́n já mọ́ nǹkan kan máa yọ nínú olú. bólúwa bá ti fọ̀tẹ́ ni wọ́n ní kò lè pa ni mọ́. so gbogbo nǹkan tó bá ń ṣe kọ̀ rí wọn bíi pé misprint làwọn ilé Àgbàlá Gabriel mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín mo really appreciate nǹkan tí mo fi lọ́ọ̀ fún yín nìyẹn ọjọ́ orí kọ́ ni wọ́n ń pè maturity wisdom ni àti mo bá ṣe lè handle situation mo really appreciate ìbẹ̀ṣẹ̀ handle situation ẹ wò wọ́n wípé ta ni wọ́n kì í ṣọ́nà ẹ wò wọ́n bí pé kí làwọn lè já wọn èèyàn lára ni wọ́n á ṣe wọ́n á gbé sílẹ̀ ni wọ́n á ṣe wọ́n á gbé sílẹ̀ ni ẹ̀sán náà ń bọ̀ ààfin lè mọ̀ bàtọ́ náà máa ké ni àwọn náà mọ̀ pé nǹkan táwọn ń ṣe wọ́n mọ̀ pé nǹkan tí ò dá ni Olúṣọlá Yusuf mọ̀ ẹ̀wọ̀n náà wò pé bó ló ń ṣe fẹ́ gbúrò pé ó mọ̀ ìwọ́n tó bá tẹ̀sán pé orí tèèyàn jẹ́ ká gbà wípé orí ti Àgbàlá Gabriel jẹ́ kó o sọ̀rọ̀ lórí òótọ́ tí Muyideen bá ṣe tí ò bá da Muyideen gbogbo nǹkan tó sọ pátá láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ irọ́ ló pọ̀ jù mẹ́ lẹ́yìn ẹjọ́ kan kó wọ́n náà ẹni tó jẹ́ sọ pé ó náà ẹ̀ kò dínà ẹ̀ káàbà ní ẹ̀lẹ́fẹ́ fi crucify ó dẹ̀ jáde ó dẹ̀ ti bẹ̀ẹ́ ó tún dárúkọ ẹ̀ ilẹ̀ tó bá yọ ọkùnrin náà lẹ́wà ń tẹnu mọ́ nígbà tẹ́ wá rí pé yẹ òjìjẹmọ́ ẹ̀wá fi ló ń bá wọn fara wọn sùn ẹ̀yin àáfà àti ẹ̀jẹ̀ ponú yìí tẹ́ pọ̀jẹ́ ẹ̀yin náà lẹ sọ́nù ìwé yìí tẹ́ ń gbé kiri wípé tẹ́ bá réyàn kan tó bá ló ṣe ṣùgbọ́n ẹ láti wá ẹlẹ́rìí lórí wa ẹ tẹ̀ jẹ́ ká gbàgbé pé ẹ̀wọ́ ẹlẹ́rìí pé yẹn ò make sense ìwé yìí ò make sense pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn kò sọ pọ̀ lọ́nù ẹ̀ ẹlẹ́rìí wo ló ti ẹ̀ wà nítòsí ẹyọ kan péré tó máa confirm pé nígbà tó ń ṣẹlẹ̀ àwọn bọ́sì àwọn mọ̀ sí ẹ wá máa wòran àwọn òpònú wọ́n wá láti ìgbà tí Muyideen ti mọ̀ l'Àgbàlá Gabriel tí ìlú ló ti fi àjẹ ìyálájẹ ṣẹ́ni tó bá láṣìírí yìí téèyàn máa ń fi àjẹ ní àbí èèyàn máa ń tẹ lójú èèyàn máa ń tẹ ní. ẹni tó mọ̀ pé tó bá lọ ọ̀nà àbí tó bá máa treat ẹ̀ gbogbo àṣírí tó wà lọ́wọ́ yín ló máa tú síta tó wà láàrin yín. wàá máa kẹ́ ni wàá máa gẹ́ ni. ó ṣe ní làákàyè bí ìyá tó bí ẹ báyìí ìyá ẹ náà ò ní làákàyè àmọ̀ ìyá ẹ dáadáa ìyá tó bí ẹ lójọ́ ẹni tó ní àṣírí lọ́wọ́ ẹ̀ tó wá tó fẹ́ máa treat ẹ̀ ṣùgbọ́n bí pé tó bá ní làákàyè tó bá láṣìírí lọ́wọ́ ẹ̀ wàá máa kẹ́ wàá máa gẹ́ wàá máa gbé táwọn àmàlẹ́ àti ló pa wọ́n pọ̀. tó ẹ jẹ́ kí wọ́n pọ̀ sínú ọlọ́run bá ìbùkún ọlọ́run lánàá Àgbàlá Gabriel kò ní jábọ̀ ẹni tó bá ní kó jábọ̀ òun ló máa jábọ̀ ẹni bá ní kó kú àfọmọ ẹ̀dí àfàyè ẹ̀dí àfìrẹ̀ ẹ̀dí àfìdílé ẹ̀dí ẹni tí bá ní gbogbo iṣẹ́ tó ń ṣe yìí kò ní ṣojú òun ẹ̀ kò sí nǹkan tó burú tó bàtà bá ń ṣe lẹ́yìn ẹ̀ á padà máa ṣe lẹ́yìn ẹ̀ ni torí tí nǹkan tó ṣe bá lọ drop ta ló fẹ́ bá wa ṣe ẹwà àwọn tó ń ṣe operation tó successfully àwọn tó ń bọ́ tó ń kú lóúnjẹ èyí tó lọ́ọ́ fi wọ́n wọ nìyẹn bọ́lọ̀ bá yẹn tó ń rán níṣẹ́ àwọn bọ́fẹ́ tánà jẹ́ ẹjẹ́ ká máa wà wọn àtọ́lọ́hún tó ìyálájẹ má jẹun gbà tó ń bọ̀ ẹ ṣe máa dé tó ẹ ṣeun gan ẹ ṣe èèyàn wa.